Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Òní gangan ni ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ààrẹ Tinubu pè fún ètò ìdìbò alálàáfíà. Ilé-iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ti fi àwọn ẹgbẹ̀rún 24 àwọn agbófinró ránṣẹ́ sí ìpínlẹ̀ Ondo látàrí ètò ìdìbò gómìnà tó fẹ́ wáyé. A ò ní já àwọn ọmọ ìpínlẹ̀ Ondo kulẹ̀, àjọ INEC ló sọ eléyìí. Ààrẹ Tinubu ló léwájú níbi ètò ìsìnkú ọ̀gá àgbà iléeṣẹ́ ológun tẹ́lẹ̀ ní ìyẹn olóògbé Lágbájá. Lábẹ́ rẹ̀, wọ́n fi àmì ẹ̀yẹ dá a lọ́lá. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè yìí ti kàn án nípá fún àwọn ilé ìfowópamọ́ láti máa kó owó sínú ẹ̀rọ ATM wọn àti pé yóò máa fìyà jẹ èyíkéyìí nínú àwọn tó bá ń ta owó náírà tuntun. Ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí ti pọ́n ní dandan fún àwọn onídàájọ́ méjì láti fẹ̀yìntì ó já ìwé lọ gbélé ẹ̀ fún àwọn míì. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí ti wọ́gi lé ẹjọ́ tí àwọn ìpínlẹ̀ 16 lórílẹ̀‐èdè yìí pè tako àjọ EFCC, ICPC àti NFIU. Bàbá Adébóyè tún ti sọ̀rọ̀ ó ní àdúrà ni kò tí ì jẹ́ kí náírà ti di ẹgbẹ̀rún 10 sí dọ́là kan. Àjọ ẹ̀ṣọ́ aláàbò lójú pópó ti fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ ọ̀hún kò gba ẹnikẹ́ni síṣẹ́ lásìkò yìí ó ní káwọn ọmọ Nàìjíríà ṣọ́ra fún àwọn oníjìbìtì agbanisíṣẹ́. Aṣọ́lé ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Stanley Nwabali ṣèdárò ikú bàbá rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.